Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí nípa èṣù. A bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá àwọn ará ilé Ànábì àti àwọn sàábì Ànábì àti gbogbo ẹni tó bá gba t'Ọlọ́run ọba lódodo, àmín. Ará lọ́kùnrin àti lóbìnrin, a kí yín káàbọ̀ sórí ètò ti èní, ètò tá a fi ń lara lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Lónìí mo gba àlejò ńlá, ọ̀kan nínú àwọn àfáà àgbà nínú àwọn ọ̀dọ́. Orúkọ wọn a máa jẹ́ Dr. Ibrahim Abubakar Eleke. Wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń yí ẹ̀mí tí wọ́n sì ń yí ọkàn láti lè kọ́ ẹsẹ̀ àwọn ọ̀dọ́ àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin sójú ìlànà ẹ̀sìn Islam, ọ̀nà tó tọ́ tí ò láàyè. A máa ń sọ fáwọn èèyàn pé ẹni bá fẹ́ ṣe wáàsí lónìí, tó o bá ti lo mídíà, ẹnìkan kan ò lè gbọ́ wáàsí rẹ̀. Ọlọ́run ní ká pàdé níbi mídíà dáwà. Wọ́n á rí i pé ọ̀nà tá ń gbàgbé ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú ìmọ̀ àtẹ̀bùn t'Ọlọ́run fún wọn nípa ẹ̀kọ́ Islam, ó dáa káwọn èèyàn máa jàǹfààní rẹ̀ lára wọn. Ń tọ́pa èmi pẹ̀lú Dr. Ibrahim Abubakar Eleke papọ̀ nìyẹn. Àti wà bẹ́ẹ̀ ọdún tó pọ̀ díẹ̀ sẹ́yìn ni. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run tún ṣẹ́wàá kù. Ramadan tọdún ní bá a ṣe ń tọrọ pé jọba aláyé àtúntọrọ tọdún tí ń bọ̀ náà kalẹ̀, kọ́dà àtọrọ tọdún 10 kalẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Kọ́lọ́run kó fi ẹ̀mí wa lẹ̀ lórí àlàáfíà ara tó kún rẹ́rẹ́, kó wá gba iṣẹ́ Islam tá à ń ṣe fún wa. Ẹ má jọ yà yín lẹ́nu pé mọ̀ọ́dù tá a máa sọ̀rọ̀ lé lórí lẹ́nu, táwọn kan ti sọ̀rọ̀ lé lórí ni àwa náà tún ti sọ lórí ètò yìí. Àmọ́ kò síjọ́ tí mo ronú pa mọ́tà náà tí ó máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Ọ̀rọ̀ nípa nígbà tá a múra tí a bẹ̀rẹ̀ àwẹ̀, tọmọkọmọ kan tó ṣe àjàlé ọmọbìnrin kan láti lè pa ọmọ tó jẹ́ student College of Education, ìyẹn Hafsa Yetunde Lawal, ọmọ kan tó pèrè ní Abrahamu Bello tó pa ọmọ náà. Kò sígbà tí mo ro kàn lọ bí ọ̀rọ̀ náà tí ọmọ jẹ́ bàbá ńlá àbànújẹ́ fún mi. Wọ́n á ní Dr. Eleke tí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, kọ́ṣẹ́ 3 ni mo á tọ́jú wá fún wọn láàrin 30 ìṣẹ́jú tá a fi ṣètò yìí. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àjọ wà nù ìlú náà ni. Ayakumullah. Ẹ̀yin náà sì rí ẹgbọ́n tó ṣẹlẹ̀. Kí ló lè mú ọmọ tí ò ju ọmọ ọdún 29 lọ láti lè pààyàn láti fi ṣe nǹkan kan, àbí kí ló lè ṣẹlẹ̀ tí ọ̀dọ́ tí ó fi dánrú eléyìí wò, pàápàá jùlọ nílùú ẹ̀sìn báyìí? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alákọ̀ọ́kọ́ a kí Ọlọ́run ọba tó já sí wípé gbogbo ẹni tẹ́ bá rí tó bá lásìpẹ́, ó kí Ọlọ́run ọba lásìpẹ́ ni. Allahu akbar. Ẹni ẹ bá rí tí ò bá tẹ́, ń gbé yìn fọ́lọ́run ọba tí ì tẹ́ ni. Allahu Ẹni akbar. tẹ́ bá rí tọ́rọ̀ rẹ̀ ò dìbàjẹ́,
ìtọ́lọ́run ọba àlekíọlá ní ó mọ̀ sí níbàjẹ́ kò sí ni Allahu akbar. gbogbo ẹni tí bá ti ń hùwà bàjẹ́ ọ̀rọ̀ rẹ̀ máa bàjẹ́ ni Allahu akbar. àwọn tàná tí wọ́n bí kẹ́yìn tó bí wa gbogbo Alhamdulillah. wọn yìí kìí ṣe wípé gbogbo ọ̀nà tó ń kálukú ń rìn kìí ṣe pé àwọn náà ò mọ̀ Allahu akbar. ẹni ó fẹ́ fàlìjànú wá owó kìí ṣe pọ́nsẹ̀ bí àlìjànú last year kọ́dà àwọn àjànú mi ń bẹ tí wọ́n yé sẹ́gbẹ́ ànábì wọ́n ti dáyé kí wọ́n tó bí ànábì Allahu akbar. akí ọlọ́run akí ànábì Sallallahu alayhi wa sallam. mo wá kí Muslim Media World Group tèmi gan jẹ́ one of the Members. core members Masha core Allah. members Masha so kọ́lọ̀ Allah. kó wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run kí ó san yín lẹ́san olóore Amin wa iyyakum. iṣẹ́ dẹ̀ ń ṣe èmi yìí fẹ́ yìnyín nítorí Allah kí Akbar. ṣètánì ó má gbàbẹ̀ wọlé sí yẹn lágbára Allahu akbar. àwọn tí wàá rí pa à ń ṣiṣẹ́ Ọmọ báyìí tiẹ̀ di ládàá wà. ìyẹn náà yóò di báwọn ni nítorí wípé Èmi máa fẹ́ ká lọ bí tọ́pìkì ní ẹ fi ìyànjú tá ń gbà wọn lẹ̀. Ọlọ́run sàn yín lẹ́san ẹ ṣe. ṣùgbọ́n ẹja wòye sí Náà. ká tó lè sọ̀rọ̀ wípé lámàyín pààyàn Ee. ẹja kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹranko àti èèyàn Allahu akbar. a sẹ̀ wá gbé lọ síbi ìyàtọ̀ tí ń bẹ láàrin oníkéwú ọ̀jọ̀gbọ́n àáfà àti ẹni ọlọ́run Allahu akbar. Tó pé gbogbo àwọn tẹ́ ẹ̀ka wọ̀nyí àpọ́nlé là máa ṣe fún wọn. sẹ́rí ká kọ́kọ́ wò Náà. ta là ń pè léèyàn kẹ́ẹ̀ tó lè sọ pé lámàyín èèyàn ni ó gbúdọ̀ ní conscience Allahu tá a akbar. mọ̀ sí ẹ̀rí ọkàn Ẹ̀rí ọkàn. gbogbo ẹni tí ò bá lẹ́rìí ọkàn Kò sí tí ò bó lè bá ṣe. wù kó wé láwà ni kó tún nírun gbọ̀n bó bá wù kó mọ kí sòkòtò rẹ̀ ó má balẹ̀ bó bá sì wù kó wọn náà kó wà lìkí ń bà Kọ́ máa wọlé. Allahu akbar. ìdí nù ẹ̀yin tẹ́ bí wa ẹ̀rí pé tẹ́yìn bá ń kọjá lọ báyìí Ee. wọn wà kò sẹ́bí tí ń lọ èèyàn nu Allahu akbar. ẹlòmíì ò kọjá wọn sẹ́bí tí ń lọ kò sí èèyàn kọ́bọ̀ Kọ́bọ̀ ní lára ara ẹ̀. ẹ̀. ká fi iná jóra ẹni wò ká tó fi jóyàn Ìwà téèyàn bá hù dé láàfin mọ̀ béèyàn ni lẹ́yìn bẹ́ẹ̀ràn pé kò ó ní. ní conscience ó lẹ́rìí ọkàn pé Alẹ́ ṣé ọ̀sán. ìtẹ́bìrì náà ṣe fún yàn yìí Ó ti yé. ó dá Ọlọ́run ó nídìí ọwọ́ Ee. àbí Ee. kákó wá nídìí ẹ̀jẹ̀ Ee. tí ò láburú Allahu akbar. tí ò lẹ́gbọ̀n ṣé bàbá rẹ̀ ti kú Kọ́ yanjú ṣé ìyá táwọn rẹ̀ ti ti lé kú wọn kí ló tó mú kan nù wọn. tó dépò tọ́lọ̀ kó bànújẹ́ báwọn bá ẹbí di kan. lẹ́mìí ọmọ tẹ́ ẹ rí tí wọ́n bá sọ ní Yétúndé Ee. ọmọ òun Ee. ẹ̀mí bàbá wọn ní máa jẹ́ Allahu akbar. nítorí wípé ó kọ inú kójú ó kọ ìyá Ee. tó bí òun àbí tó bí tó bí bàbá ìyá rẹ̀ àbí tó bí bàbá ẹ̀ ẹ̀. kán wá parú ọmọ òun ní fanáfasu Náfọ̀ọ́sù. wọn ò tún wá pa á lásán wọn wá sí lófò Allahu akbar. torí wọn ò jó ní sàárè Allahu akbar. àdánwò àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì lórí social media ni mo máa fi ẹ̀kan ní òṣèlú máa ṣàdúrà fún Muslim Media Watch Group ọ̀pọ̀lọpọ̀ gbà náà máa ń ṣe meeting yìí ó wò ní òwe kílẹ̀ owó wò gan lè rí gbà ń bẹ̀ Allahu akbar. tí ò bá sírú yín mídíà ó ti di abala kan tó já sí wípé kò lè sí oore ń bẹ̀ rárá bó ti wò kiri mọ́ oore rè fún báwo èèyàn ó ṣe máa wọ́n ṣe lò ó. pasteurize nínú Ramadan yìí náà àwọn tọ́pìkì tí wọ́n pè mí sí ní fati ẹlẹ́gbẹ̀ẹ́ bíi náà ni pé kí wọ́n á sọ̀rọ̀ lórí menace of social media. menace Yes. of social media máa kan tẹ́ ń lo social media fún dáadáa àwọn kan sì ń lò fún bàjẹ́. fún bàjẹ́. ẹ jẹ́ wá wòye sí social media àwùjọ tá a wà ẹ wò bọ́pọ̀lọpọ̀ àwọn yẹn ti ń bè bù àwọn àfáà náà lẹ́bẹ̀ẹ́ náà pínlẹ̀ ayé láàfáà lọ náà ẹ̀jẹ̀ ńlá rí yanjú yìí láti ìgbà tí lọrin ti ń bẹ òun kéwò ìsáfà tọ́ oníbẹ̀rù Ọlọ́run láfà Mashallah ìwà tó o bá hù láàfin mọ́ láàfà ìlàfà àbípò kí kéwù kọ́ láàfà wọ́n parí. ẹ̀yin lajú jù wá lọ Mashallah ẹ kàwé jù wá lọ ẹ bí wa ọ̀jọ̀gbọ́n ni ó gbọ́dọ̀ dá yín lójú wípé mọ́yẹ́ ni ó kọ́kọ́ gba professor in Arabic kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ni kò sì torí ẹ̀ di mùsùlùmí dòní. bẹ́ẹ̀ni ó sì gbọ́ lárúbáwá débi èyàn gbọ́ dé nígbà yẹn dẹ̀ ti gba professor rẹ̀ àjà. lẹ́yìn tí ń túmọ̀ sí wípé kéwú kọ́ ni kásù èdè kọ́ ni ìjà àfa ní tá à ń pè ní ìjà àfa òun lẹni tí nǹkan mẹ́rin pèsè ara rẹ̀ bàbá
ẹni tó já sí ẹni tá a lè pè láàfáà láàfáà nǹkan mẹ́rin torí gbọ́dọ̀ bí wọ́n ṣe ń gbọ́dọ̀. pọmọ yìí ẹni àpòńlẹ́ni tó já sí wípé àárín rẹ̀ àtọ́lọ́hún òfìsẹ́jú kan bàjẹ́ Allahu Akbar kọ́dà tó bá rí ní tó bá fẹ́ bà ní òun àtọ́lọ́hún jẹ́ ìpá yóò tún wá mú Allahu Akbar ẹ dákun ẹ jẹ́ n sáré mú example yìí wá àpẹẹrẹ rẹ̀ wá naam wọ́n ní ẹrú ọlọ́run kan kọjá lọ ẹrú ọlọ́run kan ń bọ̀ wàlíyí ọlọ́run lẹ́ni tí ń lọ nínú Náà. ọ̀rìn bíi náà ni Náà. wàlíyí ọlọ́run lẹ́ni tí ń bọ̀ wá náà kò wá tì sí títì báyìí ọ̀nà tóóró ni wọ́n máa ń gbà nú gbó bẹ́ẹ̀ ni ẹnìkan wá rin ojú ọ̀nà gangan ọ̀kan wá rin ẹsẹ̀ gbó kò rin ojú ọ̀nà yẹn wá ń tẹ gbó máa ń lẹ̀ kọjá wọ́n wá pàdé àwọn assalamu alaikum wa alaikum salam èé ṣe ojú ọ̀nà ló fílẹ̀ lórí ló ń rin ìgbẹ́ wo níbẹ̀ ni ó pàdé ọmọbìnrin kan nísìnyí ó ní mo pàdé ẹ̀ náà ọmọbìnrin tó pàdé òun ó lóyún àlè ni yìí wọ́n á fẹ́ tẹ ojú ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ní fi ń tẹnu gbó. Allahu Akbar níbi ìpayọ Ọlọ́run dé níbi táwa ti ń dáadáa pé àwa látúnpè ní sọ́ọ̀sọ́ máa lè létí a sì ká mà sí a sì tún sọ lóko a tún máa lówó tán mú owó tó nǹkan so gbogbo ohun tó lè bà ní àwọn àtọ́nà ọ̀jẹ́ sáà pé kí ni yẹn kéré ó fẹ́ mọ́ ní mí ni ẹni kan bá tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n náà tẹ̀ náà but wọ́n páyà Ọlọ́run ìròyìn àkọ́kọ́ nù ìròyìn ẹlẹ́ẹ̀kejì òun lẹni tó já sí wípé tí wọ́n bá ń wá orí ọ̀dọ̀ rẹ̀ wọ́n wà sí tí aburú bá báyàn òun ni wọ́n lọ sábà. àwọn qualities tá a máa rí lára ẹni Ọlọ́run lẹ́ ń sọ láti mọ̀ pé yìí àfáàrí níjọ́ tí sọ̀rọ̀ bá fẹ́ bá wọn aláàjì ẹ̀dàkùn náà ẹ̀dàkùn yìí màá bẹ́ẹ̀ máa fà kan ní mo ní problem ẹ̀yàn kalọ̀ kìí sàfà tó já sí wípé yóò gbàgbá lérí yàn kìí sàfà tó lólúgbò ohun tí ó fi bọ́ sọ̀rọ̀ tí n bá ní ó mú wa yóò mú wa lẹ́sẹ̀kẹsẹ̀ ni kọ́dà wọ́n ní àwọn tó le débi pé wọ́n sọ fún aláàjì sọ fún ọ̀rẹ́ yìí bí ọba mú owó wọn máa tó máa fi tọ́tún la mọ́tò lè gbọ́mọ rẹ̀ kíní o àgbákò sí bẹ̀rẹ̀ nù yóò sì gbà torí wọ́n ti bẹ̀ sẹ̀tánì lọ́wọ́ ẹ̀ sí. Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹta nítorí àsìkò òun ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa lámọ̀ yín àfààní inú tá a gbọdọ̀ rí lára rẹ̀ òun ni al-qana'a yóò láyọ̀ kan èyí ò ní ṣe kàdá òun fi kọ́ ni pé radina qismatal jabbar fina lana ilmun walil juhali malun ẹni tí adúpẹ́ níbi tí Ọlọ́run pọ́n wá sí alhamdulillah àwọn kan lówó àwo òní àwa náà nímọ̀ àwọn náà ní a sì ní kàná àlérí tọ́lọ̀ ń ṣe fún wa ó tẹ́ wa lọ́rùn gbogbo ìran àfáà tí ò bá nítẹ́ lọ́rùn yóò kúrò láàfáà tọ́lọ́run kọ́lá bá wà nípò àfáà tọ́lọ́run tẹ́lẹ̀ yóò padà dà fèsù ẹ ṣe ẹlẹ́ẹ̀kẹrin aládùúgbò ni ó jẹ so ọmọ tẹ wá rí tó wá lè ṣerú èyí hùn á wá sí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ á wá síbi ṣé kò sáàsì fẹ́ látọ̀dọ̀ bàbẹ̀ Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì nítorí wípé ẹ ò lè pọkọ lẹ́kún kó o retí ẹ̀ ní lọ́dọ̀ ọmọ Allahu Akbar ìran ọmọ tí ó sì pani lẹ́kún òdodo tó wà ń bẹ̀ ni wípé yóò ti kọ́kọ́ pani lẹ́yìn Allahu Akbar o lè mọ kéwù tí ó mọ̀ wípé tí wàá fẹ̀mí sí i ńlá pé ọmọ yìí ọjọ́ mọ Ọlọ́run àti tẹ́mọ̀ pé èṣù ní ń bá rìn ẹ̀sùn ní ń bá rìn ẹlẹ́ẹ̀kejì nínú tó yẹ ká kíyèsí tó pọ́sibù kó jẹ́ kó rí bẹ́ẹ̀ òun ni àìlákàsí àwọn àfáà tá à ń kọ́ mọ́ ń kéwù náà ẹ̀yìn sọ pé lè kéwù kan mo lọ sí wàásù kan jọ kan àwọn ọmọdé kéwù wà ń jòkó mo wá béèrè lọ́wọ́ àwọn àfáà àwọn kókó sí àfáà kan mo challenge gbogbo àfáà tí ń kọ́ ọmọ láwọn ilé kéwù yẹn yàtọ̀ sáwọn ilé kéwù tó ṣe pé lówó ló dálẹ̀ o láwọn ilé kéwù kò sá àfáà tí ń gba 30,000 owó oṣù àwọn ọmọ yẹn wá ń lo iPhone 12 Pro Max nílé kéwù yẹn nílé kéwù ẹ wá rí wọn stop gbé má ní ọmọ ń lò mọ́tò ò ní gbé wálé kéwù yìí ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó possible kó fà á òun ni horiya biduni doubt freedom without limitation ọmọ tá à ń wí yìí kò tí ì pé 25 years ní ti ń dágbé náà ẹ̀yin tẹ́ ẹ̀ bí wà yìí ọdún mélòó làwọn bàbá tí wọ́n bí yín tó yọ̀ǹda yín pé máa lọ dágbé sọ́rọ̀ bá bí yẹ̀ sí fẹ́yàwó wà máa ní kú òní kí wọ́n fẹ́yàwó lò àbí wọ́n fẹ́ yín máyàwó ẹ̀yin lásán wò bí wọ́n fẹ́yàwó fún wa bàbá ẹ̀ lálùbáríkà bàbá òdodo ni wọ́n fẹ́ yín máyàwó ni obì ńgbà kọ́lá bẹ́ẹ̀ máa sọ pé èlò lówó obì kọ́lá àwọn tó ń sọ ẹ̀rẹ́nu rẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n èmi ní èlò lówó obì ó dáwó padà fún mi kọ́ ẹ̀ wọ́n ṣe rẹ̀ èmi mo ní àwa ni wọ́n fún ìyàwó kọ́dà bẹ́yìn bàbá tí máa kọ lẹ́tà níjọ́hun táwọn èèyàn bá sì kọ ọmọ rẹ̀ ó ní pọ́blẹ́mù lé ọkàn wọ́n ní a fún bàbá wa Alhaji wa Abdullahi Ibrahim Magaji ilé kínní ní ọmọ wa tí ń jẹ́ Rukaya kó wọ́n fi fún ọmọ wọn tí ń jẹ́ báyìí àwọn bàbá Magaji òun ni ó wàá gba
lẹ́tà wọn náà wà jù sáku wọ́n máa retí jọ́tọ̀ mọ̀ wọ́n sọ pé ó kú ọ̀nà lẹ́yìn náà wá wọ́n fọ́ ìyàwó lóbìnrin tí wọ́n fún gbogbo nǹkan òun ti dàrú tá a bá ti fọ́mọ ní freedom lásìkò tí ò yẹ ká fọ́mọ freedom tó bá ṣe pọ́ ọmọ ọkùnrin ní tó wù ní ọmọ ṣe tí ó yànù tó bá wá ṣe pọ́ ọmọ obìnrin yóò yàṣẹ́ wò. lọ fọpọ alẹ wọn sani tọ n tẹ sọ fún wa ó ti jẹ́ ká mọ̀ pé ọmọ yìí èso ọmọ àsìbí ni kì í sì sáfà ó lè má ẹ sì mọ irú èèyàn tó jẹ́ bí òsìgbà tó pààyàn báyìí lẹ fi dá a mọ̀ pé kọsọmọlúàbí lára ẹ torí ńgbà tẹ́jọ́ tó dé kóòtù náà ní tó ń sọ pé gbogbo àwọn 5-6 tẹ kó pọ̀ mọ́ mi wọn ọmọ kankan pa òun tóun dá a pa nìyí so ẹ mọ̀ pé ọ̀rẹ́dì kóun ṣe rí ibú ìjálẹ̀ náà ni. sètáni sì jòkó sí lọ́kàn. kwẹ́sàn kejì tí mo á fẹ́ béèrè ni pé nǹkan kan ó ti máa lọ láwùjọ wa tí ń pírẹsẹ̀ntì ẹni tí ò lówó tí ò ní mọ́tò tó tóbi tí ò kọ́lé àràǹbarà kó tó máa wá fàáyà pẹ̀lú ẹ bí ẹni pé ẹni tí ọ̀rọ̀ náà lọ ní nǹkan kan ti máa lọ láwùjọ wa sẹ́yìn ò kófìrí ń tọ́jọ bẹ́ẹ̀ nínú sí ọwọ́ àwọn kan láwọn tí pera wọn láwọn tó tóbi tí wọ́n ń fi owó tí wọ́n fi ṣe fáàrí tí wọ́n sì pera wọn láàfáà. bàbá akófìrí ẹ̀sà o ṣùgbọ́n ó fẹ́ di àrí ìgbọ́dọ̀ wí. Allahu Akbar ìkùnú bá lé ni. Allahu Akbar torí irú nǹkan báyìí náà máa encourage irú aburú ni. ọ̀dà káwọn yìí wọ́n fi mú mi lẹ́nu. tọ́ ẹ jẹ́ n kọjú sẹ́yìn. àná ọ̀sán. bẹ́ẹ̀ máa kọjú sẹ́yìn ẹ̀yìn kọ́ mo kọjú sí. àwọn tó rí bí wà lẹ́ kọjú sí. mélòó nu wa lẹ́ ń pọ́nlé. mélòó nu wa la jẹ́ ni abí bá a bá mọ kéwútà lọ́dọ̀ yìí. ṣé báwọn tí wọ́n fi 1 million 2 million kò náà yín léèyàn. bẹ́ẹ̀ni tẹ́ ẹ̀ mọ ibi tí wọ́n ti rówó. ọmọ tí ò lè tú fátì àti fi 2 million kò náà. kò lè jòkó hàn tú bẹ́ẹ̀ bá fún ládùúgbò kó ṣe yóò lè ń waste time ni. àwọn tá à ń pè láàfáà wọ́n ń pàtàkì owó púpọ̀. èyí náà rí òun kéré. wọn ò pàtàkì ọmọlúwàbí. ládùúgbò kan láìpẹ́ yìí ọmọ kan sájáde ní òwò ọmọbìnrin. gbogbo àwọn community ọlọ́run jò dáa fún wọn. wọ́n fẹ́ ya wèrè ni. kí ló ṣe wọ́n wá nínú lẹ́mbẹ̀ yẹn wọ́n fẹ́ lòun. àwọn community yẹn wá lọ́bẹ̀. kí ni ṣẹlẹ̀ ìgbà tí wọ́n dé bẹ̀ àwọn ọmọ àwọn sáré họ. kọ́dà ní bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn tó láàfẹ́ yìí. tí wọ́n sì ń pè wọ́n láàfà tí èyí sọmọ àlọ́rin. tí wọ́n yé sọmọ àlọ́rin rárá. ìgbà tán èyí òun ló wá prompt wọn wípé lérí eléyìí a máa wá wo àtúlẹ̀ àfa kọ̀ọ̀kan. afẹ́mọ̀ tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ìgbà tí wọ́n délé àfa kan nínú àwọn tó já sí pé èèyàn ń pọ́n lépa àfa ni wọ́n bá ojúbọ ìṣúnú ilé rẹ̀. La ilaha illallah Muhammadu èèyàn sọ̀rọ̀ ọdún tí là fún yín o. ó ti yé. èèyàn sọ̀rọ̀ tí wọ́n sọ tí èèyàn máa bí ó ti ṣẹlẹ̀ fún yín o. ọ̀rọ̀ tó dá yín lójú lè tẹ̀ sọ yìí. now gbogbo ẹni tẹ́ ẹ bá ti wá rí tí ń fẹ́ ọ̀ṣọ́ ayé ọ̀nà kan ṣoṣo tó lè rìn òun náà ni kó bá ṣètánì dọ́rẹ̀. Allahu Akbar pé àwọn ṣàgbọ́dọ̀ lówó yìí ni àwọn gbọ́dọ̀ gbajúmọ̀ ni. gbogbo sẹ́yìn pé akúrọ̀ jẹun ní kọ́yó. bẹ́ẹ̀ni ṣùgbọ́n bí máa pa wọ́n kàn yìí ni. bẹ́ẹ̀ni ẹni ẹ bá rí tó bá ṣe sùúrù gbogbo ń táwọn èyí ń wá tí wọn ò rí òun ìlọlọ́run ó tààrà fún. nàlá máa sọ bírí ọlọ́run ní lẹ́yìn onísùúrù lòun wà. pẹ̀lú ẹ̀gẹ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun ni pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa náà ìmọ̀ sítánì ti pọ̀ láwùjọ jùmọ̀ tọlọ́run lọ. bàbá mi máa ń ṣàdúrà kan fún mi mi sábà sàmì ẹ̀ ìgbà tó kú tán tí mo rí gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí gbogbo àmì tí mo mí sí ìwọ̀n á sí. ẹ wá fọkàn sí. bàbá mi máa sọ fún mi pé n tí mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run ní kọ́lọ́run ò ní jẹ́ kí ipa rẹ̀ ó ká kéwù. Allahu Akbar. ipa kéwù lọ́lọ́run ojú ò ká ọ. ọ̀rọ̀ yẹn ò bá làkàrẹ̀ mi lójú mi gbà. Allahu Akbar pé kéwù gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ ni. táwọn míì nù wọ́n ti ń ṣèmi ni pé àní kípa mi ó ká kéwù kí n kàn lè máa drag kéwù síbi kí n drag ẹ̀ síbẹ̀ wọ́n náà ò ní jẹ́ pàrọ̀. bàbá ní kéwù ni kò darí yín ní táwọn ń fẹ́ nù. ntaari lára yín tá a fi wá pè yín náà kéwù ní wọn ń darí yín ntọ́lọ́hún fẹ́ lẹ̀ ń ṣe bó ti fẹ́ kẹ́ ẹ ṣe lẹ̀ ń ṣe ọlọ́wọ́ jẹ́ ṣe pẹ́. àmín bàbá bí kudratillah. ṣé wàá lé mi àfa àgbà ni. naam. mọ́tàbà wo la wá rí àbí mọ́tàbà wo pé ok wọ́n ibi tí wọ́n ti kọ́ tíra bíi 100 ni. kò sí. ó kọ́ wọn wá parí ìbẹ̀rù Ọlọ́run ò parí. ipò àfa àgbà wọn Ọlọ́run ò sì gbà lọ́wọ́ wọn. kò sí nígbà pẹ̀lú ògùn Ọlọ́run. biiznillah. ẹ wá wò wọ́n dòní. Allahu Akbar. àrọ́mọdọ́mọ wọn. Ọlọ́run tún wá bá wọn ṣe débi wípé eléyìí ibú lélẹ́yìí kò wá jáde mọ́ wọn. kò sí. gbogbo wọn lọ́lọ́run kẹ́. inú rìn tí wọ́n rìn nígbà wọn ni wípé
wọ́n rìnà kí bò làwọn ó ti jẹ kìí ṣe pé bò ní ti jẹ. Allahu Akbar. gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí máa rìnà bò ní ti jẹ tí ó rìnà bò ní ti jẹ yóò padà jẹjẹkújẹ nínú ayé. Allahu Akbar. torí gbogbo nǹkan ní ọmọ fi wá tó fẹ́ jẹ́. ẹlẹ́kẹ̀ẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa packaging yìí tó. Allahu Akbar. wọ́n pè yín wá sí. èyí ṣe di convoy. tọ́ àníyàn wo bóòlù àníyàn wo lẹ fi ń lọ bí tẹ́ ń lọ. lẹ́ẹ̀ fi ń lọ bí tẹ́ ń lọ. wá sí yìí tó aago mélòó wọ́n fi ètò sí èyí ṣe tẹ́ ẹ dé láago 12 àbáago kan táyì là tó. mọ́tò mẹ́jọ tí ẹ ṣe ń tẹ̀lé nìkan ṣoṣo. Allahu Akbar. lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo bí táwọn bá ti ti yàn á padà mú àwọn yìí ń sáré tí wọ́n padà fi dá lẹ́sẹ̀ lẹ́yìn tí ò bá gbọ́n náà. tọ ẹ̀yin olùtútà sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ sì ń wò wá a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ètò ká má ní ta afẹ́kẹ́ gé níbẹ̀ kwẹ́sẹ̀ mẹ́ta tí mo mú afáfáà ni pé kí làáfáà rò pé ó jẹ́ kọ́ ọmọ yìí ṣerú nǹkan báyìí wọ́n ti sọ fún wa pé kò séèyàn lára rẹ̀ ni ẹni tí ó bá ti wá séèyàn lára rẹ̀ irú wà tí hù náà àmẹ́ ẹ̀ lè mọ èèyàn ọ̀ǹtì tó bá hùwà ọ̀kan nù. ẹlẹ́ẹ̀kejì kí ló fà á tí irú nǹkan fi ń ṣẹlẹ̀ láwùjọ wa wọn ni àwọn tó yẹ ká wò tí wọ́n jẹ́ example rere fún wa àwọn ni wọ́n ń display wealth lọ́nà tí ọ̀tọ̀ làwọn ọmọ kéékèèké wá ń wò ó pé kémi náà lè rí bíi lágbájá kí n máa fowó dára kí n máa fi mọ́tò dára kí n máa fi lé dára kí n máa fi fóònù dára. nítorí wá sẹ́kù ni pé a gbọ́dọ̀ wá gbòdẹ́kun fáburú yìí. kí ni solution? ẹ ṣeun ìwọ̀n àròṣe. náà alákọ̀ọ́kọ́ ẹ ní jù sẹ́jú mẹ́ta lọ fún solution. kọ́lá ṣẹ́jú méjì. náà alákọ̀ọ́kọ́ ni wípé ìran ẹni tí ó ṣe solution tí ó mú solution wá láwọn tán jáde adarí wa wọn ò gbúdọ̀ ṣe ní ṣe iṣẹ́ tó kù òní jẹ́ kò ní kọ̀ òkúkú lẹ̀ oníwọ̀n bọ̀ kí bàbá rẹ̀ lọ́rùn yóò máa wọ ọ̀ràn náà wọ́n á sì dánwò kò ní jíṣẹ́. bó ní kí wọ́n ti ṣe. bó ti yẹ kí wọ́n ṣe alákọ̀ọ́kọ́ òun ni kí wọ́n wòye sí àwọn ọmọ òun ní kéwú. káwọn àfáà wa àgbà àtàwọn tó pọ̀wọ́lé àtàwọn tó pọ́n pé àwọn ọmọ wo ní ń kéwú. ẹlẹ́ẹ̀kínní nù. náà ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn primary school tẹ́ ẹ bá dé school wọ́n ní ẹ̀tọ́ assembly wọ́n wà ní ọmọ àwò káyín wò wọ́n máa káyín ní. ẹni tí kì í bá rẹ̀ ìkànnà. social media lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ti dàdàkudà. Allah. àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń lo mọ́tò tán fi intimidate àwọn ọmọ yìí orí social media náà ni wọ́n wà. ẹ bá ní wọn kán mọ́ kó fóònù wa lè kéwú mọ́. ó di méjì. ó di méjì. náà ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé Ìlọrin ní IEDPU. bẹ́ẹ̀ni tábàtàrà wa lókù inú iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ò tí ì ṣe ọmọ ìbílẹ̀ lọ nínú iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ò tí ì ṣe ni pé wọ́n ò ní hotline tí ó hàn sí gbogbo èèyàn irú bíbọ̀dù ẹgbẹ́ síbẹ̀ hotline ni. bẹ́ẹ̀ nìkan bá ti ṣèbàjẹ́ kan láìsí pọ̀ fẹ́ purọ́mọ̀yàn o sì fẹ́ bá àṣírí wọn padà tú. hotline ni hotline IEDPU rẹ gbogbo mi náà ń kékeré àwọn olóṣèlú sí wọn kí wọ́n ẹ sí fọ́tò tí yín kó ẹgbẹ́ yìí ń sí bọ́ ọba ti dá burúkú tí ń lọ ìbá ṣe nínú ìlú àbí ní fílẹ̀jì báyìí. ń mutí àfáà yìí ń ṣe kínní omi ń bẹ tó já sí pé guidance ló kàn nídìí. ẹni tí ó pè yín kò nídìí kẹ́ ẹ mọ̀ kọ́kàn sí sòdodo tí ń lọ. ẹ̀yin ẹ̀ wá yín àwọn èèyàn kí wọ́n lọ wádìí tí IEDPU ò bá ṣe irú èyí irú eléyìí yóò tún máa ṣẹlẹ̀ òdodo tí mẹ́mẹ́ nù. ọ̀dà IEDPU bá gbarú mẹ́sẹ̀gì òun bó lẹ ṣe fẹ́ kán takù rẹ̀ bó lẹsẹ fẹ wọn ti gbọ́ bó ṣe yẹ kí wọ́n gbọ́. ẹ jẹ́ kí wọ́n wá bẹ̀yìn fún logistics. Allah akbar. bó ní ó ṣe yẹ kí wọ́n rìn wọ́n padà mọ́ àsìkò gbà wá. Allah akbar. ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ ká má tara wa kí ìran àfà kankan wọ́n má dúró nídìí pé mo fẹ́ torí pé mo fẹ́ fọ́ ọjà àfà kan kó torí ẹ̀ lọ lè misguide àwọn èèyàn. Allah akbar. nítorí bàbá kú láyé ọ̀run là ń lọ. Masha Allah. àwọn àfáà wa ìyẹn àfáà wa ẹ̀yin náà ẹjọ́ rẹ̀ sáwà tá à níláárí tá à lówó aníláárí kéwú aníláárí ìjọmọlúwàbí aníláárí bá àfẹ́ bàyín ló kọjá. a sì níláárí bá ń sọ àwọn èèyàn dèèyàn látàrí ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ wa. àwọn tó ń fún yín 5 million jẹ́ béèrè mọ́ wọ́n ti rí ẹ má gbàgbé o agbépo lájà olè ni ṣùgbọ́n kò jalè tó ẹni ó gbà. tò èyí tẹ̀ ń gbowó wọn náà ọ̀kan náà jọ nìyí. bákan náà àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ àfà wọ́n dà wọ́n ní majlis so káwọn àfà àti Muslim Media Watch Group yìí àwọn organisation yìí ẹ jẹ́ kí àwọn IEDPU ó máa ṣiṣẹ́ pẹ̀lú wọn directly
Tọ́. gbogbo ìlú tí ó bàjẹ́ àwọn tí wọ́n ń ṣètò lù àwọn ẹgbẹ́ ìdàgbàsókè lù wọn ò sùn ni. wọ́n lọ ọkọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá iṣẹ́ ìlú kì í ṣiṣẹ́ ẹnìkan iṣẹ́ gbogbo wa ni àmọ́ àwọn tán bá rù ú lórí pé àwa lẹgbẹ́ ìdàgbàsókè fún ìlú iṣẹ́ wọn ju ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe nísìnyí lọ kí àwọn IDP fún iṣẹ́ tí wọ́n ti ń ṣe bọ̀ tó ti lé ní 50 ọdún yóò ti súnmọ́ 60 náà nísìn tó sì pé iṣẹ́ náà bàjẹ́ títí dìsìn èyí tẹ́ wàá fi kúnṣẹ́ ni pé alógo Ìlọrin ò gbọ́dọ̀ bàjẹ́ ọ̀nà tí ó sì ní gbà bàjẹ́ ni pé any hotline tí wọ́n lè report either by text by call even by film tí wọ́n lè send it. even a non-Muslim lè report wà fún àkàládùúgbò. bẹ́ẹ̀ ni èyí tẹ́ bá padà rí pọ́ já sí irọ́ ẹ rí nọ́mbà tí wọ́n fi gbé irọ́ yẹn wá ó ṣe trace dọ́dọ̀ àwọn communication commission láti lè mọ̀ pé ẹni ó send message irọ́ ni àmọ́ báwọn èèyàn bá rí wọn ò ní wí tẹni tó fẹ́ ṣèbàjẹ́ ọ̀tọ̀ ẹni tó fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ tí ń lọ nínú ìlú ọ̀tọ̀ sòtò náà kọ́ Ọlọ́run ó tún gbogbo wa ṣe àmọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí àpẹẹrẹ pé leadership ń fail ni so ẹ̀yin tẹ́ wájú lórí wa ẹ dákun ẹ ṣàtúnṣe Ọlọ́run ó tún gbogbo wa sí níbi ẹ bá lead wa sí bẹ́ẹ̀ náà là ń lọ gbogbo tẹ́ ẹ sì ń kọ́ wa ńlá wa assimilate là á sì ń lò atamuruna nasa bil birri watansawna anfusakum wa antum tatluna alkitaba afala taqilun Ọlọ́run ọba ló wí bẹ́ẹ̀ o ẹ dákun ẹ má jẹ́ kọ́rọ̀ owó orí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa yóò sì bá ṣàlékún dáadáa yín yíyí Ìlọrin ò ní bàjẹ́ ti Kwara ò ní bàjẹ́ ti Nàìjíríà ò sì ní bàjẹ́ tí ò ní jọ́ bàjẹ́ làwọn ìgbésẹ̀ ta ní kẹgbẹ́ Ọlọ́run ó fún yín ṣe lórí ètò wa tòní Dr. Abubakar Ibrahim Eleke àwọn ni wọ́n wá láti wá dáhùn ìbéèrè lórí ọmọ tó ṣe àṣemọ́ṣe ìta àfẹkúrú rẹ̀ ó ṣẹlẹ̀ níbikíbi mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run ó kó wa jọ tó bá dijọ́ mẹ́jọ kẹ́ tó ń pàdé wọn àmú tọ́píìkì míì wá fún wọn tí wọ́n bá yanjú èmi àtàwọn àmọ̀ dágbére fún wa yìí pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.